Ẹ kú kàlẹ̀ gbogbo ọmọ Yorùbá, gbogbo ọmọ káàárọ̀ oòjíire ńlólóko káàkiri gbogbo àgbáláyé, ọ̀dẹ̀ ọ̀dábí. Ẹ wá nǹkan kan fìdílé tàbí kẹfìdílé nǹkan. Orúkọ mi ni Lukman ọmọ Hainer bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Àrùn ní ìfilé wa ṣe bùgbé o. Bùwọ́ omi lá máa gbọ́ ní ìwúlé yìí, àní gbọ́ bùwọ́ àgbo. Inú ilé tí wọ́n bá ń sọ pé bá ń bàgbó díẹ̀, nǹkan ṣẹlẹ̀ ń bẹ̀ ni. Àbúrò ní ṣẹlẹ̀ nínú ilé tẹ̀ tí ń gbọ́ mi. Yorùbá ni ọ́ ni tọgbọ́ Yorùbá àbí Yíbò ni ọ́ ni. Ṣàlàyé ẹ̀fẹ́ ni tí èsì lédè wa kọ́kọ́ gbọ́n bẹ̀ yọ ṣàdúà. Àrùn kan bẹ àwọn onígẹ̀ẹ́sì a máa pè ní Hainer. Àwọn bàbá wa máa pè ní ìpakè. Ìpakè a máa pè bẹ́ẹ̀. Ewé kan bẹ nínú igbó à ń pè ní ìwé abíwẹ́rẹ́. Ìwé abíwẹ́rẹ́ yìí iṣẹ́ rẹ̀ pọ̀. A ti sọ̀rọ̀ nípa ìwé abíwẹ́rẹ́ rí. Èyí jẹ́ part 2. A ti ṣàlàyé báláboyún sì lè lò ó, a ti sọ fún wa. Ẹ lọ tọ́jú ìwé abíwẹ́rẹ́, ẹ tọ́jú ẹ̀jọ pọ̀. Ẹ ti tọ́jú rẹ̀ tọ́pọ̀. Ẹ kó sínú kòkò. Ẹ wá tọ́jú, ẹ lọ sọ́dọ̀ àwọn eléwé ọmọ. Kẹ́lẹ́yìn fẹ́ ra èèpo ẹmi, èèpo igi ẹmi, èèpo igi ẹmi. Ẹ tún lẹ́yìn ó ra èèpo igi ìdí, ìdí ni o. Ẹ bá ti dọ́dọ̀ ẹ lọ Òyìnbó tàbí kẹ́ lọ Mùṣín, ẹ lọ ọjà Tòkú, ẹ lọ ọjà Bódè nìbàdàn tàbí kẹ́ lọ ọjà Aba tàbí kẹ́ lọ Ọ̀rànyàn nìbàdàn. Gbogbo àwọn ibi tá a dákọ̀ yìí àbí ní Eréko lẹ́kọ̀ọ́ ẹ bá fresh egbò ńbẹ̀. Ẹ gbọ́ egbò ìdí, èèpo igi ìdí, èèpo ẹmi, ẹmi oríṣi méjì ló wà o. Ẹmi gbẹ̀gì ńbẹ, ẹmi yẹ́mi ńbẹ. Ṣé ń gbọ́? Ẹmi gbẹ̀gì kọ́ o, ẹmi gidi ni o, òun ni kẹ́ wá o. Ó dinú ìkòkò. Àlùbọ́sà funfun, àlùbọ́sà funfun, ẹ tọ́jú ẹ, ẹ kó o sí, ẹ ti kó o sí. Ẹ wá sè, ẹ sè, ẹ bá ti sè tán. Ẹni tí ń ṣe yóò máa kán oyin díẹ̀ sí. Ó bá ti kán oyin sí, yóò máa mú láàárọ̀, yóò máa mú lọ́sàn-án, yóò máa mú lálẹ́. Nínú èpè inú àdúrà fún wa lọ́kàn mẹ́. Ẹ gbọ́, nínú èpè inú àdúrà ó fún wa lọ́kàn mẹ́. Ẹ lọ sí, ẹ dúpẹ́ fọlọ́run. Páúdà rẹ̀ náà ń bẹ o, bá ṣe lè ṣe páúdà rẹ̀ o. Kò yá lónìí, a fi ìyẹn náà lẹ́yìn mi. Nọ́mbà wo lẹ lè fi bá mi sọ̀rọ̀ +2348032983298. Nọ́mbà kejì +2348133 155111 +2348133 155111. Nọ́mbà méjèèjì hotline ni. Ìtọ́jú ara ńlá ní ewé àtegbò. Ìbéèrè nípa ìrìn àjò ayé ẹni, ẹ kàn sí wa. Àwa kọ́ Ọlọ́run ni. Ẹ jẹ́ fún yín nọ́mbà orílẹ̀-èdè Benin +22954651928 +22954651928. Ẹ gbà kan sí +22954651929 +22954651929. A dára fún wa o. Yóò yẹ wa o, kò ní yẹ̀ ẹ́ lẹ́ o. Ire o.